ní ìfẹ́ láti kúrò. Aláàfin ò sọ pé òbí ti bàbá òun. Àwọn agbọ̀rọ̀dùn, àwọn alákòóbá, àwọn alákòóràn, àwọn ni wọ́n fẹ́ kó tí wọ́n bá kábíyèsí láàfin. Bàbá tó lọ́pọlọ. Ṣùgbọ́n àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá, àwọn tó yí bàbá ká, ọba àti òdèdè gbọ́n, àwọn tó ń ṣe dálógún, ọba àti òdèdè lọ́gọ̀, àwọn tó ń ṣe dálógọ̀. Àwọn tí wọ́n yí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ká, àwọn ni wọ́n fẹ́ ti bàbá wọn náà. Báwo ni Ọ̀rànmíyàn tó jẹ́ ọmọ Ògún jọba lẹ́yìn Odùduwà? Ìtúnṣe pé Odùduwà lọ tán l'Ògún jọba o. Ògún yìí náà ló bí ilé Odùduwà lọ́bi rí Odùduwà mú o. Ògún yìí náà ló lọ gbà bọ̀gbẹ̀. Òun ni Odùduwà fẹ́ràn jù. Òun ni Odùduwà fẹ́ràn jù. Ó mọ́ra. Gbogbo àṣírí Odùduwà ló mọ̀. Òun ló lọ gbà bọ̀gbẹ̀. Tí wọ́n fi Odùduwà lóògùn Ògún náà sọ yìí. Ògún ló bí Odùduwà bí ọ̀gá bí ẹ̀ ló bí Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn náà fi wá. Ìjọba ní pé Ọ̀rànmíyàn náà ló kọ́kọ́ gbàgbọ́dẹ̀ fúnra Yorùbá. Ibẹ̀lẹ̀ máa ti mọ̀ wípé ẹ̀jẹ̀ máa ń tọ̀rọ̀ ni. Ògún ló gbàgbọ́dẹ̀ f'Odùduwà. Òní kó fẹ́ jọba. Ògún náà jọba nílé Ifẹ̀ kí ni ìbẹ̀jẹ̀ Ògún nílé Ifẹ̀? Òun náà gbà tí Odùduwà ní Ògún náà ni. Pé yóò jọba yẹn o, àwọn gbogbo Ògún kò ní ṣe tiẹ̀. Ìgbà tí gbogbo Ògún kò ṣe tiẹ̀, Ògún náà ní kó lọ ní ọmọ Ọ̀rànmíyàn. Àwọn náà kọ́kọ́ gbàgbọ́dẹ̀ fún ọmọ Yorùbá. Ọ̀nà tí wọ́n gbàgbọ́dẹ̀ pọ̀, kò ní pé wọ́n lágbára, wọ́n ní jagunjagun, ẹ̀sìn ní gbogbo jagun gbogbo káàkiri. Ọlọ́mọ yìí ó bàjẹ́ fún àwọn Ìjẹ̀ṣà. Àwọn Ìjẹ̀ṣà tó kọ́kọ́ gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn Ọlọ́yọ̀ọ́. Tí Yorùbá wọ́n tàwọn òyìnbó tó ń dá wàhálà lẹ̀, sẹ́ni báwọn bàbá wa náà ṣe mistake. Mistake tó ṣe ni pé wọ́n dàbí pé kí gbogbo wọn mọ̀ jẹ́ Yorùbá fún bá jẹ́ tó ń gbárùkù tó sáàyè ẹ̀. Kí gómìnà wọn máa jẹ́ gómìnà. Kéèkì ó máa jẹ́ Òǹdó, ó máa jẹ́ Òǹdó. Ó máa jẹ́ Ìjàbùkẹ́, mo máa jẹ́ Rẹ́mọ. Káwọn tí wọ́n bá wà lábẹ́ Ọ̀yọ́ nìkan máa dá Yorùbá wọn jẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá ẹrú tí wọ́n rí àwọn òyìnbó fi mú wọn. Ó ní pé àwọn ọba kò gbàbọ̀dè. Torí báwọn Ọ̀yọ́ ló àwọn Aláàfin Ọ̀yọ́ ni wọ́n gbàbọ̀dè. Ọ̀yọ́ kí là ń sọ? Ẹ́mpáyà wo lẹ̀ ń sọ gan? Ẹ́mpáyà tó ti kú tipẹ́tipẹ́. Ẹ́mpáyà tó ti kú. Kí ló dé pé àwọn Ọlọ́rin? Ẹ̀mọye ọba tí Àpọ̀já nìkan tó padà nù lórí ọba ni. Báṣọ̀run Gáà, ẹ̀mọye ọba ní tó padà nù. Àwọn Ìbàdàn ló tẹ Ọ̀yọ́ òtò ní. Ìbàdàn, àwọn ni wọ́n tẹ Ọ̀yọ́ òtò ní. Ẹ̀wọ̀n tí ní gbangba, ẹ̀sìn rẹ̀ ará àdúgbò bàbá o. Ẹ̀dùn rẹ́kọ̀dù tí ò sí mọ́. Ẹ̀sìn ti pọ̀ ju ohun tí ó jẹ́. Mo lẹ́bí lọ́yọ̀ọ́. Àmọ́ èmi ò ní gbà kẹ́yìn kan fẹnu balẹ̀ Yorùbá jẹ́ kò bọ́ sínú. Èmi ò ní gbà kẹ́yìn kan ó fi ìgbéraga àmútọ̀run wá, ìgbéraga inú ẹ̀jẹ̀ kí ẹ fi bá ilẹ̀ Yorùbá jẹ́ ìlómùkiri. Ọ̀ní ọ̀bíbẹ̀ lórí gbogbo wa nílẹ̀ Yorùbá, gbogbo wa nílẹ̀ Yorùbá, Ọ̀ní ọ̀bíbẹ̀ ní o, ẹni tí ò bá wá fẹ́ tí ò bá pọ̀, ẹni kan fi gun. Ó dàbọ̀. Pàdé àgbà lọ́nà. Ó padà lẹ́yìn pé. Ǹjẹ́ o mọ̀ bóyá àgbà tó ní kí orí Facebook? Ìbàdàn yẹn náà wà lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Kí gbogbo ìtàn òsì ní máa ń ṣe gbórí wọlé. Wọ́n ní WhatsApp lọ́kùnrin lóbìnrin wọn ní àgbàlagbà náà. WhatsApp. Ìlú tí wọ́n ti bí ẹnìkan bá wà ní ìdààmú. Ní gbogbo ilẹ̀ Yorùbá, ilé Ifẹ̀ kò ní ìbàjẹ́. Ṣé wọ́n ní gbogbo àwọn tí wọ́n dábàá ṣe kọ́ ọ̀gbọ́n láwọn ọba ilẹ̀ Yorùbá jẹ́ ọlọ́run ọba ìlú ìjọ wọn fún ìwà ìlítọ̀. Kásán. Ẹ kásán sá. Nǹkan kan láàárọ̀ yìí. Ẹ jẹ́ ká jọ wò ìpínlẹ̀ o. Akọ́bí ìjọba ìjọ ti ọdún ìfẹ̀dé ìṣe ọ̀rọ̀ ìlú wa. À ń gbọ́ yín sà.
yà ẹni tí mo kàn wá síbẹ̀ láti wá sọ ni pé lórí ọ̀rọ̀ tí bàbá tí wọ́n sọ̀rọ̀ tán sí pé wọ́n sáà lè blame wọn pẹ̀lú bí a ṣe accept pé kí gbogbo àjọ máa jẹ́ Yorùbá a lè blame wọn. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá gbà yẹn tó sọ pé kájọ máa gbọ́ Yorùbá kájọ máa jẹ́ Yorùbá, ibo ní orílẹ̀-èdè mélòó ló mọ Yorùbá gbà yẹn? So àwa tá a jọ jẹ́ Yorùbá àwa la gbé Yorùbá ga débi tó dé ò ń ṣe Ọ̀yọ́. So fún dé èyí àwọn náà máa withdraw, àwọn náà máa yà fi Yorùbá lẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣẹ́gẹ̀t ìgbà tí Yorùbá tó pé Yorùbá gbà yẹn pé kájọ máa gbẹ́jọ́ Yorùbá, èèyàn mélòó ìlú mélòó lọ́mọ Yorùbá gbà yẹn? Àwa tá a kì í ṣe Yorùbá tá a ṣẹ́dù kájọ máa jẹ́ Yorùbá. Àbí mélòó làwọn gangan mélòó làwọn. Àwọn tó kú àṣẹ àwọn tó kú àṣẹ tẹ́lẹ̀ mọ́ nǹkan táwọn ọlọ́yọ̀ ṣe, wọ́n wá lọ pariwo sínú pépà, wọ́n wá lọ pariwo sínú rédíò, wọ́n kọ̀ sí aráàlú. Tẹ̀rí wọ́n ṣe ta Yorùbá yẹn mọ́ wa lórí nìyẹn. ẹ jẹ́ kájọ sọ báyìí. Ìkú kọ̀, Ọ̀yọ́ kọ̀, Ẹ̀gbá kọ̀, Èkìtì kọ̀, Ẹ̀rẹ́mọ kọ̀, gbogbo wọn lọ́kọ́ náà ò jẹ́ Yorùbá yẹn. Ọ̀ọ̀ni ní ká má jẹ, Ọ̀ọ̀ni ò fọwọ́ sí. Ọ̀ọ̀ni náà wọ́n wò lè ta ọmọ òun lẹ́rú. Àwọn ọlọ́yọ̀ wọn lọ bá òyìnbó pé wọn mọ́ tó dé kóyìnbó ṣe. Kóyìnbó pariwo sínú pépà pẹ̀lú rédíò. Tẹ́lá àdúgbà ti pọ̀ àti jẹ lọ nìyẹn. Wọ́n ṣe pé wa lórí nìyẹn. Bàbá mi ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ àti but àwọn tó fẹ́ fi ìjẹ́ pé bóyá àwọn náà mú wá tó fẹ́ fi pín wa la máa face. Nígbà tí wọ́n gbé nǹkan yìí wá, wọn ò jẹ́ ìkọ̀kan gbà yẹn. Àwa tá a adapt orúkọ tá a gba orúkọ yẹn, àwa la gbé orúkọ yẹn dókè débi tó dé yìí. Ìyẹn ìgbọ́dọ̀ Ṣẹ́gẹ̀t. Ṣọ̀gbọ́n àti wàhálà ìbọn tẹ̀ 2014. Ọmọ bọ́sà a lè torí ìyẹn tàbí pé ara wa. Hello sir. Bàbá DJ, mo ní bàbá DJ. Bàbá mi, ṣé mọ̀ nǹkan tí bàbá tó ń sọ̀rọ̀, ṣé mọ̀ nǹkan tó ń tẹ̀lé àti sọ fún wa báyìí? Ẹ jẹ́ ìṣàlàyé fún yín dáadáa sà. Ẹ ní sùúrù, ẹ yẹ kí ṣàlàyé fún bàbá. Ọ̀rọ̀ yín ò yé, ọ̀rọ̀ yín mo fẹ́ ṣàlàyé fún bàbá, jẹ́ kí ṣàlàyé fún wọn. Bàbá ṣé mọ̀ nǹkan tí wọ́n ń tẹ̀lé àti sọ ni pé àwa tá à ń pariwo, àwa gangan la gbé orúkọ, ìtumọ̀ ẹ̀ ní pé state tí ó ń pariwo Yorùbá yẹn ó pọ̀ ju Ọ̀yọ́ gangan lọ tí wọ́n ní Yorùbá yẹn, pé àwa ni ká wá sọ fún àwọn Ọ̀yọ́ pé kán gbé Yorùbá sílẹ̀ káwa máa jẹ́ Yorùbá lọ, kò possible sà. Irọ́. God bless. Kò possible. A lè ṣe bẹ́ẹ̀. Kò possible. Ẹgbẹ́ kan tó bá yín fà ní ẹ̀ma pé àwọn tí bàbá yẹn sọ. God bless anybody. Ẹ tó bá jíṣẹ́ ló lówó lọ́wọ́. Kò lè ṣe bẹ́ẹ̀ sà. Ó yẹ yín. Kò ṣe bàbá. A lè jẹ́ orúkọ lórúkọ. Ọmọ Ifẹ̀ ní gbogbo wa, Ifẹ̀ yẹn la máa jẹ́. A lè jẹ́ Ìjẹ̀bú, a lè jẹ́ Ẹ̀gbá, a lè jẹ́ Èkìtì, a lè jẹ́ Yorùbá, a lè jẹ́ Ọ̀ṣun, Ifẹ̀ ilẹ̀ Oòduà yẹn la máa jẹ́. Ṣé ẹ mọ̀ nǹkan tó so gbogbo akọ ẹ jẹ́ kí bàbá ṣe tán pa wá. Wọ́n ní ọmọ ọlọ́dọ̀ sì máa tún bẹ̀rẹ̀ ìjà bí àwọn Fúlàní wọn lórúkọ bàbá máa ń pín ilé ẹni sùúrù sà, wọ́n bá ń pín ilé tó bá pín. òótọ́ lẹ sọ tó máa ń pọ̀yàn ní kó pọ̀ra ilé àwọn òkú wọn lé mọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ bá ń ti pín ilé kó pọ́nra ilé ni o, tó bá ti pín ẹ̀ra ilé ìyẹ́ ò kò jù. Gbogbo wa ń jẹ́ Yorùbá bẹ́ẹ̀ kí ni wọ́n máa dùn. Bẹ́ẹ̀ ẹ wá náà ìfẹ́ jókòó lé wa lórí. bẹ́ẹ̀ ni lórí gbogbo wa torí pé à ń jẹ́ orúkọ. kò ṣe pé àwọn èèyàn ọmọ yìí kò ṣe pé àwọn èèyàn ọmọ fẹ́ ṣáwùsá ni. kò ṣe pé àwọn èèyàn kò lè ṣé Yorùbá yẹn gangan ṣé ó tiẹ̀ wá jẹ́ ohun tó dáa ni àbí àwọn èèyàn ò tiẹ̀ mọ ìtumọ̀ Yorùbá yẹn ni tọ́rọ́ mi ò gbogbo èèyàn ló mọ ìtumọ̀ Yorùbá yẹn and Awólẹ̀ ìtumọ̀ Yorùbá ó ti gbé Yorùbá yẹn ó ti gbére ègún rẹpẹtẹ ló wà lórí Yorùbá yẹn ọmọ Ọ̀yọ́ lè lò. kì í ṣe ọmọ Oǹdó ló ṣẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú ló ṣẹ àwọn Ọ̀yọ́ tó pọ̀lá wọn Yorùbá ló ṣẹ tó ṣépè fún wọn. bẹ́ẹ̀ ni èpè ńlá tó dúró tó gé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin fún àwọn Yorùbá yìí fún àwọn Ọ̀yọ́ olórí burúkú yìí òun náà wá ní gbogbo àwọn máa kẹ́kọ̀ọ́. inú mi dùn ẹ wá sympathizer pẹ̀lú orúkọ yẹn torí gbogbo story tó ti wà lẹ̀ báà lè jórúkọ yẹn
àwọn ọmọ wọn máa orúkọ yẹn rẹ àfẹ́ mọ́. ẹni pé wọ́n ṣe bá àwọn ọmọ gẹ́gẹ́ bí wọn aṣíwájú ti sọ tẹ́ bá mọ̀ pé ẹ lágbára ẹ̀yin gangan ni ẹ ń control empire yín ẹ lọ gba agbára yín padà lọ́wọ́ Fúlàní tó wà ń lọrin Fúlàní tó fi gba agbára lọ́wọ́ yín tẹ́ lẹ́yìn ní empire kan ẹ lọ síbẹ̀ kẹ ẹ lọ lé fún bẹ́ẹ̀. àwọn Fúlàní ẹ lọ tún bá ṣọ̀rẹ́. àwọn àtijọ́. àwọn ló ń bá ṣọ̀rẹ́ àwọn ló ń mú lọ́mọ ọ̀yá àwa tájọ́ ọmọ ọ̀yá wọn wọ́n mú pa lọ́ta kí là ń sọ àbẹ́ ìrójú ọkọ ìrójú àdá ni ẹ̀rẹ́ mi òbí ni. àwọn dẹ̀ ló kógun Fúlàní ìwọ ilẹ̀ Yorùbá yìí àwọn pípù yìí ni. àwọn náà lọ́tún gba Fúlàní nílẹ̀ Yorùbá yẹn àwọn náà gbà bẹ́ẹ̀ kọ́ àwọn Fúlàní bá ti ń bọ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn ń bọ̀ àbí Ìlọrin. bẹ́ẹ̀ni the worst part wá ni pé British tẹ́ ń pariwo ń sìn kó tó di pé British dé ṣé wọn àṣejọba ní ilẹ̀ ní kóòtù ni ṣé kò sí ìjọba tó ń ṣe tá a bá sì sọ ní Nàìjíríà nílẹ̀ tòní tó mọ̀ ẹ́ sìn gbogbo ẹ̀ ló ṣépè fáwọn British pé àwọn ganan da ilẹ̀ Nàìjíríà àwọn ganan bàjẹ́ British táwọn kan ṣépè fún. wẹ́rẹ́ British ti expire kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. wọ́n fi lè pè British. tẹ̀pá ó débi ń ta gúgúrú ó ti expire. ẹni gèsè àti kan tí British tó fi ilẹ̀ fún yẹn lẹ́fẹ̀ẹ́ máa tẹ̀lé ṣé British ló ń bá wá ṣèlú. àwọn ni àwọn tẹ̀kí ẹ̀sẹ̀ yẹn lọ́wọ́ àwọn ìjẹ̀bú náà ni. ẹ wo àwa ti ṣe rìsáàṣì o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Ọ̀yọ́ ò ládé a ti ṣe rìsáàṣì nísìnyí a ti rí pé wọ́n ládé o. ọ̀yà ẹ̀sọ́ bíi tẹ́ ti rádé yín. Ada fún ẹjọ́ tí bá ń sọ̀rọ̀ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì disturb me o because ìtàn tẹ́ẹ̀mọ̀ ni mo fẹ́ sọ fún ìyá Ọ̀yọ́ ládé. ẹ̀sùn lẹ̀. Adétáyọ̀ dẹ̀ ni kò sí àwọn míì tán nírú adé yẹn ìtorí ẹ̀ làwọn èèyàn ṣe ń jó wọn náà fi ń sọ pé Ọ̀yọ́. parọ́ fún wa o. ẹni sọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ náà. Frank orí Frank làwọn ṣe. Frank kọ́ o mò ń fọ òótọ́ mi. Because gbogbo yín tẹ̀ ń sọ pé yóò lọ adé yóò ládé àwa ti fàájì pé àwọn bàbá wọn ládé wọn dẹ̀ ń dádé. So ẹ dẹ̀ rí pé Adétọ́yọ̀ ń dé. Àwọn ọba mi wọn ò ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tábà fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni nísìnyí á ní pé Ọọ̀ni ní adé àrè. Tábà fẹ́ sọ̀rọ̀ àwọn kan wọ́n sọ pé kínní gẹ́gbà tá sọ̀rọ̀ wọn aládékù. A ní wọ́n ní adé ṣẹ̀ṣẹ̀ fún. Adé ṣẹ̀ṣẹ̀ fún. Even àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ àwọn Bàrìbá àbí àwọn oníṣàngó. Àyípa àwọn náà ládé Ṣàngó. Ẹ̀dẹ̀ wá ń sọ pé Ọ̀yọ́ ládé. Ẹ̀yin náà ẹ wò ó náà láti ìgbà tá a ti mọ àwọn ará Ọ̀yọ́. Ṣé ìdílé ọba wo lẹ́yìn ti rí tó jẹ́ pé wọ́n ń dé adé kí náà ń porúkọ ẹ̀? Adé ilé àná wọn. Adé abetí ajá. Ìdílé Yorùbá wo lẹ́yìn tó ń dé adé abetí ajá nílẹ̀ Yorùbá? So ẹ rí pé kò sí nǹkan tó ń bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá wọn tí Aláàfin bá lọ bẹ̀ kò sí bí ibẹ̀ bó ṣe lè wà kó wà important tó adé abetí ajá ni wọ́n ń dé. Ọba mélòó lẹ́yìn rí tó ń dé adé abetí ajá yàtọ̀ sí pé kán fi gbàtẹ́gùn láàfin. Bàbá ìjọba sápá mi lọ́rọ̀ mi yé yín. Tẹ bá ń sọ pé yóò láyé follow history ni. Adija follow history ni. Tẹ bá ń follow history ní adé abetí ajá tàbí ọ̀nà. Ṣẹ́rí ọ̀rọ̀ ṣe ń sọ pé àwọn yóò ládé Ọ̀yọ́ ládé Ọ̀yọ́ ládé abetí ajá. Òun ládé Ẹ̀mí Aláàfin dé títí ó fi kú kò sí bó ṣe lè rù. Ẹ wò gbà tán fẹ́ ṣe kíní Ọ̀wọ̀ adé tí Ọọ̀ni fi lọ síbẹ̀. Ẹ rí pé adé ni Ọọ̀ni dé. Àkọsílẹ̀ rí gbé wọlé ni. Ẹ rí pé gbogbo àwọn tó tẹ̀lé Ọọ̀ni lọ síbẹ̀
adé ni gbogbo even tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe nǹkan tó bá yìí bá ètò wọn lọ sí. ẹ lè gbé sókè lọ́dọ̀ yín. gbogbo wọn náà ní adé wọn tó ń dé ẹni pé tí ìgbà tí Aláàfin náà tó fẹ́ lọ sọ́dọ̀ Tinubu ẹni pé ó dé adé abetí ajá. bẹ́ẹ̀ ni òótọ́ ni. so adé wọn ládé ẹ̀yin lẹ́kàn rò pé wọn ò ládé adé ìdílé wọn tàbí mọ ara wọn Aláàfin òun ládé abetí ajá so ètò ìsọ pé kò ń dádé ẹ má jẹ́ agbọ́ lẹ́nu yín mọ́ o. ìlànà ni o lábẹ́ tí ajá. tí ajá ká má fi dẹ́rù bà wá mọ́. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ mi kejì ní pé a ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí ọmọ àlè bá wà níbi kan tán bá tí ì dàgbà ilé ibẹ̀ máa ń tòrò ìjọ tán bá ti dàgbà wàhálà dé síbẹ̀ yẹn ẹ jẹ́ ká wá wo ibi tí mo mọ̀rọ̀ lọ nísìn ní pé tẹ́ bá wo Almoruf dáadáa ẹ rí pé Almoruf ò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ wo pàdé yẹn dáadáa ẹ wo wọn ẹ wo ojú ẹ wo everything ẹ rí pé àwọn ọmọ tí àwọn ìyá wọn tí àwọn ọmọ Fúlàní tí wọ́n bá ìyá wọn sùn ni ọgbóyún wálé tó ti yẹn tó bá ìyá wọn sùn ni ó lè má jóun directly kó jẹ́ àwọn bàbá ẹ̀ bí ìran kẹrin ni wọ́n ti bá ìyá wọn sùn ó dàbí ibi táwa wà yìí ni ẹ rí pé àwọn tó jẹ́ àwọn dúdú ètò ìjọ tiwa táwọn òyìnbó yẹn tán bá sùn láyé ìgbà ẹrú ẹ rí pé kò sí tán bá bí ọmọ wọn yẹn títí di ọ̀la àwọn ọmọ wọn ẹ rí pé wọn ò dúdú bí àwa ẹ rí pé wọn máa mọ àwọ̀ wọn máa dàbí àwọn òyìnbó ni sọ̀rọ̀ mi yé yín so ìpìlẹ̀ yẹn tó bá ti lè wà nú ẹ̀jẹ̀ yẹn kò kí ń kúrò mọ́ títí ayé máa fi parẹ́ ẹ jẹ́ ká wá tún padà reason another thing tún ní tẹ́ bá wo appearance Almoruf tí mo sọ ìbò ṣe rí nìyẹn ẹ tún jẹ́ ká wá wo ọ̀rọ̀ tó ń sọ jáde látẹnu ẹ rí pé tẹ́ bá wo Almoruf gan òun gan ò mọ origin kò mọ ibi tó ti wá ìtànkítàn ló ń pa ó ń sọ nísìsiyìí pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ àmì pẹ̀lú Ifẹ̀ àwọn ò mọ Ifẹ̀ rí àwọn ò ní nǹkan kan àwọn jagun gba Ifẹ̀ ni àwọn gbabẹ̀ kọjá láti ibo náà ti ń bọ̀ tán fi jagun gbabẹ̀ kí ni ancestors wọn ṣé kìí ṣe Ọ̀rànyàn yìí náà ni bàbá wọn ni so ẹ tún wò ẹni sùúrù ó tún wá kiri ẹ nísìn ó wá ní òun ládé tó ti yẹn ẹ ti wá rí pé gbogbo nǹkan tó ń sọ pátá tó bá yá gan ẹ rí pé àwọn ará Ọ̀yọ́ fúnra wọn wọ́n á pè wọlé wọ́n á sọ fún pé ìsọkúsọ tó ń sọ ó ti pọ̀ jù ó tó ń tàbùkù ẹ rí pé àbùkù yẹn mo ti ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ bí àwọn èèyàn kàn máa àwọn ẹlòmíì tí ẹni téèyàn bá ń sọ̀rọ̀ ńgbà míì àwọn tó bá lóye náà máa ń tẹ̀lé yàn àwọn tí wọn bá lóye wọn kàn máa gbọ́ ni mo ti máa ń sọ kíní ẹ̀ tipẹ́ pé ìṣubú Ọ̀yọ́ la wà yìí ń pé wọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn wọ́n ṣe máa bá kanlẹ̀ nìyẹn respect tán ní tẹ́lẹ̀ ojú táwọn èèyàn fi ń wò wọ́n tẹ́lẹ̀ gbogbo nǹkan tí a rò pé wọ́n jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ẹ rí pé àṣìṣe ọkàn náà ṣe nísìn àṣìṣe yẹn nísìn ó wá ń hu àwọn míì jáde ó wá dàbí egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń rú ẹ wá rí pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ ṣe ń respect Ọ̀yọ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọn ò mọ bọ́yọ̀ ṣe jẹ́ tí gbogbo àtà máa fi ń sọ pé kínní a rí pé gbogbo wa nísìn àṣírí tá a mọ̀ tẹ́lẹ̀ àṣírí yẹn wà bó ti ta. Ìjayà ẹjọ́ ní sùúrù èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ ọmọ Ìbàdàn ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo believe lára àwọn Ọ̀yọ́ tí wọ́n máa ń kà pé Ọ̀yọ́ nìkan ni Yorùbá ní ìmọ̀ pé Ìbàdàn gò sí náà recent ni mo ṣẹ̀ mọ̀ pé wà á sí lára Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ mọ ní wàá I'm very happy inú mi dẹ̀ dùn pé báyìí sí lára àwọn ẹ̀. Another topic another area tí mo tún fẹ́ touch tí Ọ̀yọ́ bá ń sọ pé àwọn ní empire ẹ dúró náà tá a bá ń sọ empire tó nọ́lá because bẹ́ẹ̀ mi náà ṣe wà mo ṣe history náà tá a bá ń sọ empire tó ní ọlá empire mélòó la ní Africa ẹ tiẹ̀ jẹ́ ká sọ West Africa wa ẹ má jà sọ gbogbo West Africa gbogbo Africa ẹ jẹ́ ká lọ sí West Africa wa a ní Ọ̀yọ́ empire
a ní Ghana Empire, a ní Songhai Empire. Tó ti yín, ẹ jẹ́ ká wá béèrè lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn Empire tó jẹ́ pé wọn ò fi ṣe kàtọ́ọ̀nì àti àwọn Ọ̀yọ́ tán fi ṣe. Sọ̀rọ̀ mi yé yín, tó jẹ́ pé àwọn ò fi ṣe kà tí Ọ̀yọ́ fi ṣe. Ẹ jẹ́ ká wá wo àwọn Empire yẹn lénìí. Mélòó nú àwọn Empire yẹn ni wọ́n proud wípé àwọn jẹ́ Empire? Bẹ̀tì torí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí Empire yẹn fi parẹ́, mélòó nú wọn ló jáde lénìí ló sọ pé àwọn Empire? Because tá bá ń sọ gbogbo Empire tó nọ́lá jù ní gbogbo West Africa, òun ni Mali Empire. Bẹ̀tì ẹ wá sọ fún mi níbo lẹ máa dé lénìí tí ẹ máa rọ́mọ Mali tó máa fọwọ́ sọ̀yà pé Empire àwọn báyìí. Because gbogbo wọn náà ṣe àwọn àṣemáṣe kéékèèké, ṣùgbọ́n àwọn tó ṣe àṣemáṣe tó pọ̀ jù. Because ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, Ọ̀yọ́ Empire alone, madam, nǹkan tí fẹ́ sọ yìí, ẹ sọ pé mo parọ́ kan. Ọ̀yọ́ Empire alone contributed over 3 million slavery. Over 3 million slavery. Ọ̀yọ́ Empire nìkan. Because Ọ̀yọ́ Empire wọ́n ṣe ń sẹ́ndì àwọn ẹrú lọ sí Badagry, wọ́n tún sẹ́ndì lọ sí sáìdì àwọn ibi Cameroon mọ́ Angola yẹn. Ọ̀yọ́ Empire náà ló ó depend lórí ibi tó bá ti kó àwọn people yẹn. So finally wá jẹ́ kí n mọ̀ pé Ọ̀yọ́ Empire contributed over 3 million souls to the slavery. Ṣé irú àwọn ẹni yẹn nísìn? Mali doesn't do that. Doesn't do that. Ghana doesn't do that. So àwọn ẹ̀yin lẹ wá ń fọwọ́ sọ̀yà Empire tó dẹ̀ ti lọ over how many years ago? Ẹ wá fẹ́ living in Chamberlain. Then ọba Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́, ìlú tó kéré jù tó wà nínú ẹgbẹ́ wọn bẹ̀, mélòó ló lè sọ fún bẹ̀ tó máa fẹ́ tó lè sọ fọ́ba yẹn pé òun rọ̀ ẹ́ lóye àbẹ́ òun ṣe nǹkan kan? Ò lágbára, ò ní nǹkan kan. Ẹ̀yin tó yẹ kẹ́ fọwọ́ bù, ẹ tún wá jáde, ẹ tún wá sọ pé ẹ wà proud pé ẹ wà burúkú. Àwọn balẹ̀ ilẹ̀ tẹ́ gbà ńbo ló dé? Níbo ni àwọn ilẹ̀ tẹ́ gbà? Ńbo ló dé? Ẹ dárúkọ àwọn ilẹ̀ tẹ́ gbà. Àwọn gan ò nílẹ̀. Gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ Ọ̀yọ́ Empire yìí náà, ẹ mọ̀ pé àwọn Dahomey náà ń bá wọn fa wàhálà gan. Àwọn ibi tó jẹ́ bọ́dà Dahomey, which is Republic of Benin lénìí, òun ni wọ́n náà ṣẹ̀débẹ̀ ibẹ̀dẹ̀ làwọn sáìdì ibi táwọn onípópó àwọn onísàbẹ̀ kọ̀ọ̀kan yẹn tán wà o. Kì í ṣe gbogbo, because gbogbo àwọn Wìdá, Àlàdà, Women kọ̀ọ̀kan wọn yẹn. Wọ́n sá lọ sí gbogbo bẹ̀, wọ́n sá lọ sí gbogbo bẹ̀. Bí Ọ̀yọ́ rí láti débẹ̀. In fact, tẹ́bátọ̀ ẹ̀ tó ń sọ ti Wìdá yẹn, àwọn tó ń jagun bẹ̀ gangan as at that time, obìnrin ni gbogbo wọn. Obìnrin làwọn ọmọ ológun wọn yẹn. Sọ̀rọ̀ mi yé yín. So ẹ ti rí pé these people, àwọn tó bá jẹ́ pé a fẹ́ ṣe nísìn, gbogbo àwa tá à ń pera wa ní Yorùbá tẹ́lẹ̀, èmi ò ṣe Yorùbá, ọmọ Oòduà ni mí. Ẹni tí ó bá ń pera ẹ̀ ní Yorùbá tó bá ń ṣe nǹkan tọ́wọ́ ò bá tó, ó má blame rẹ̀, because ègún tí ò yẹ kó gbà ló ń bà mọ́ra. Ó dàbí ẹni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ nísìn. Ní ìdílé kan nísìn wọ́n ń gbé bẹ̀, wọ́n wá mú ẹnìkan lọ síbẹ̀, ó ń ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀, omi wọn ló mú ń bẹ̀, oúnjẹ wọn ló jẹ, everything ló ń jẹ. Bó tilẹ̀ jẹ́ pé kò wá láti ìdílé yẹn, ẹ rí pé gbogbo àwọn nǹkan tó ti jẹ́ ègún ní ìdílé yẹn, òun náà ti ń bá wọn jẹ́. So tó bá pẹ́ tó bá yá, àwọn nǹkan yẹn ó máa dàbí cancer fóun náà. Àrùn táwọn onítọ̀hún yẹn náà tán kó, òun náà máa kó, because ó ti ń mú mi bẹ̀, ó ti ń jẹ oúnjẹ bẹ̀. Ṣé nǹkan tí mo sọ lóye? Bí ọ̀rọ̀ gbogbo àwọn tó bá ń pera wọn ní Yorùbá lè ní bó ṣe jẹ́ nìyẹn, àwa kọ́nà ṣépè fún. Ṣùgbọ́n táwa náà bá ń sọ pé ọmọbẹ̀ ni wá, definitely extension kìíní yẹn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe lè ṣàwa kò ní tó tiwọn, ṣùgbọ́n wọ́n affect àwa náà. Ẹ rí pé tá bá rí àwa fúnra wa lénìí, tèmi àti yín tá bá jọ jókòó, tá bá plan nǹkan, a máa jẹra wa lẹ́sẹ̀. Because àwọn nǹkan tí ò yẹ ká kọ́, àwọn nǹkan tí ò yẹ ká mọ̀, àwọn nǹkan tí ò yẹ kó wá sọ́pọlọ wa, àwa náà ti ń gbà nítorí àwọn wèrè tá à ń darapọ̀ mọ́.
so ẹni tó bá fẹ́ wá járe ẹ̀gbà nísìn ó gbọ́dọ̀ kọ orúkọ yẹn sílẹ̀ kó sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn gbogbo ìwà wọn. Kó di ẹ̀dá tuntun ẹnì kan kọ sílẹ̀ kó di ẹ̀dá tuntun. So ti yẹn ní ká di ẹ̀dá tuntun. ṣẹlẹ̀ nìyẹn. So anybody tó bá ṣe ń pèrè ẹ̀ lọ́mọ Yorùbá lẹ́ni my dear brother and sister ẹni yẹn tó bá ń le tí ò bá ba ọwọ́ ara ẹ̀ ló fi ń ṣe rẹ̀ kò dẹ́ ń ṣe pé ó fẹ́ lọ sílé babaláwo fẹ́ lọ lé olóògùn fẹ́ ṣe nǹkan kan àwọn Yorùbá máa ń pòwe kan àbí àwọn ọmọ Oòduà wá ní ẹnu la fi ń kọ méje. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti fi ẹnu tèmi fi ré ègún tí mo mọ̀ tẹ́lẹ̀ pé kò ní nǹkan ṣe pẹ̀lú mi tèmi náà bá wọn pé tí mo bá wọn gbà èmi ti fi ẹnu ara tèmi èmi ti fi ré dànù. Láti ìgbà tèmi dẹ̀ ti mọ̀ pé mi ò kí ń ṣe Yorùbá mọ́ èmi ti lálàáfíà mo ti dọ̀tun because mo mọ̀ pé orísun mi Ilé Ifẹ̀ ni Oòduà bàbá mi tó wà láyé tí mo lè sọ pé bàbá mi tí mo lè fọwọ́ sọ̀yà lénìí mo mọ̀ pé Ọọ̀ni ni. Ẹni máa sọ pé ọba tó jẹ́ ọba ìlú mi tí mo fẹ́ fọwọ́ sọ̀yà sí pé òkè òun ni bàbá mi kékeré ta ni ọba yẹn ta ló recognize ọba ìlú mi recognize Oòduà gẹ́gẹ́ bí àmì Ọọ̀ni gẹ́gẹ́ bí bàbá òun so ọmọ Oòduà ni mí mo dẹ̀ sì ní bàbá mi dẹ̀ sì ní Ọọ̀ni tó wà láyé nísìn ọba ìlú mi nísìn ni bàbá tèmi bẹ̀t bàbá mi ni Ọọ̀ni ṣe rí pé mi ò kì í ṣọmọ àlè mo mọ bàbá mi mo mọ bàbá mi so tí nǹkan bá rú mi lójú tí bàbá mi ò lè ṣàlàyé mo mọ̀ pé tí n bá pe bàbá mi màá rí mo dẹ̀ ń rí àwòkọ́ṣe lára bara bàbá tèmi because gbogbo ibi tó bá lọ báyìí ìwọ ọmọlúwàbí yẹyẹ ojú rere àánú ló ń tẹ̀lé níbi tí bàbá mi bá lọ bàbá mi ò dẹ̀ ní ìmọ̀tara ẹni nìkan nítorí pé tí bàbá ta bá ní bàbá tó bá fẹ́ pín ogún gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa ń pín ogún yẹn fún Ọọ̀ni tó wà ń bẹ̀ lẹ́nìí ẹ rí pé ogún tó ní nísìn gbogbo ilẹ̀ wa ló ń pín ogún fún ló ń ṣe nǹkan sílẹ̀ káàkiri bó ṣe ń ṣe sákúrẹ́ ló ń ṣe síbàdàn ló ń ṣe ṣóṣogbo ló ń sọ káàkiri gbogbo nǹkan tó ń ṣe yẹn nísìn ó ń pín ogún ní ẹ̀fọ́ àwọn ọmọ ẹ̀ ní àwa tá a jọ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ àlè Ọ̀yọ́ kí náà ṣe Lámídì wà ń bẹ̀ pẹ̀lú gbogbo owó torí pẹ̀lú gbogbo kí ni nǹkan tí Lámídì ṣe Lámídì gbogbo nǹkan ọyọ kan tó mú wá fọyọ ni pé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì á kó wọn wọlé ó ń fẹ́ yàwó jọ so nǹkan tó fún wọn náà nìyẹn mo kí wọn kú oríire o gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ aládé ládé aláìládé alákẹ̀tẹ̀ ọmọ onífìlà abetí ajá tó ẹ pẹ̀lẹ́ o àwa náà ti rí pa ládé lóòótọ́ o adé abetí ajá. Àwọn ọmọ ládé wọn ládé abetí ajá. Adé abetí ajá ni tí o bá sọ pé wọn ládé wọn ládé àwọn nìkan náà dádé yẹn kò sẹ́lómi tó bá wọn. Ẹ ṣe gan-an ni. Ìdílé kan sí oríkì yín ti lé. Àwọn ọmọ ládé. Àti pé mọ́tò àwọn ọmọ tó ń gorí ìtẹ́ náà yọ yìí àwọn ọmọ tó pé àwọn akọ́dà ló fún ìyàwó ọba lóyún ọgbọ́n ọmọ fọba ìwọ kò sẹ́jẹ̀ ọmọ Oòduà lára àwọn ilé yàrá tọ̀ ẹ̀bádẹ́ yìí nínú tọ̀ a gbọ́ pé ìyàwó lọ́yọ̀ sọ wípé bàbá wọn sọ wípé àwọn ọlọ́gbọ́n ọmọ wá láti ta àlẹ́ ìríbi tó ti ra bèjì tọ́lẹ̀ kó bèjì jáde láàfin tó sọ pọ́ba lóbi aláṣọ wọn lọ́ra àwọn méjèèjì ni tó gba àwọn tó jókòó sórí iṣẹ́ yìí ó lè jẹ́ ọ̀nà táwọn náà gbàdé náà nìyẹn ẹ̀fọ́ àlè ti dàgbà sí àwọn ilé yóò tún kékeré ìgbọ́sí wa tó ń wù kò jọ tiwa. Àní Fúlàní ló dó àwọn ìyá wọn Fúlàní ló bá àwọn ìyá wọn sùn kó tó ń ṣẹlẹ̀ nìyẹn kò sọmọ ojúlówó kankan tó jọ ọmọ Ọ̀yọ́ mọ́ ẹ bá fẹ́ rí ọmọ tó já ọmọ Ọ̀yọ́ ṣáìdì àwọn Ìgbòho yẹn ẹ ti lè rí wọn tó ti yẹn ṣe rí gbogbo àwọn nǹkan tó ń pè lọ́yọ̀ọ́ tuntun tó kó lọ wọ̀nyí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pátá ọmọ àlè ni wọn àwọn tí wọn kì í ṣe ọmọ àlè tẹ́ bá d'Ógbómọ̀ṣọ́ ẹ sì máa rí ìdílé wọn bẹ́ẹ̀ tẹ́ bá dé Ọ̀yọ́ Ìgbòho ẹ sì rí àwọn ìdílé wọn bẹ́ẹ̀ kẹrí Ọ̀yọ́ tuntun tó kó lọ yẹn gbogbo àwọn tó lọ bẹ̀ pátápátá ọmọ àlè ni wọn ẹ gbà bẹ́ẹ̀ ṣe ń dalẹ̀ ayérú ọmọ wo ló máa ń fẹ́ kí ìdílé òun kó dàrú tí ò bá ń ṣe ọmọ àlè ni ò kì í bìkítà ní tó bá fẹ́ dogun kó dogun tó bá fẹ́ dìjà. ó jọ gàdé kò jọ gàdé ó ń jọ bẹ́ẹ̀. ó ṣe rí nìyẹn
kéèyàn jọba kó jẹ́ pé ibi ọba ọkọ tó fẹ́ lọ rí kò tún wáá ṣọba ló lọ rí o olórí àwọn Fúlàní ló lọ rí ẹni tó jẹ́ pé olórí àwọn mùsùlùmí lásán ni kì í ṣọba kì í ṣe kankan ìyẹn ló lọ rí ó wá sọ pé àwọn pẹ̀lú wọn àwọn ti jọ wà tipẹ́tipẹ́ ilé bàbá ẹ̀ ló lọ náà gbogbo ilẹ̀ ìfurasí ilé bàbá ẹ̀ ló lọ ó kọ́kọ́ lọ forí balẹ̀ ńlé bàbá ẹ̀ òun gan mọ ibi tó ti wá láti sọ̀tàn yẹn fún àwa náà fi ń tàn jẹ wọn ò dẹ̀ fi tàn wá jẹ mọ́ àwa gan ti mọ gbogbo nǹkan tó ń lọ ojú wa ti là á ti mọ nǹkan tó ṣẹlẹ̀ so ibẹ̀ yẹn tó lọ kò sí lọ àwọn èèyàn tó ń rò pé ó ṣì pé ó kò yẹ kó lọ bẹ̀ lákọ̀ọ́kọ́ ibi tó yẹ kó kọ́kọ́ lọ ló kọ́kọ́ lọ yẹn ilé bàbá ẹ̀ ló lọ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ jẹ́ kẹ́lòmí sọ̀rọ̀. Ẹ̀ka àwọn èèyàn lẹ́rú ẹ̀ tún jáde síta. Àwọn empire. Tọ́ba tẹ̀ ń sọ̀rọ̀ empire gan ṣó yẹ kán lè jáde pé àwọn ń ṣe empire. Can't you know? Can't you know? Empire àwọn tó ń sọ yìí náà tábánikà wọn empire tó ẹni wọn sí nínú ẹ àti ẹgbẹ́ ẹni náà ẹ ń kó àwọn ọjà ẹ ń kó àwọn táwọn lẹ́rú ẹ táwọn káàkiri ẹ sọ pé ní British yìí ṣé bí tí British tẹ̀yà àti British tó fi pàdé àpò bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì lọ́wọ́ tẹ́ sọ pọ́ fún yín nítorí báyìí lẹ́ ń ṣòwò ẹrú jù ní láti pèsè owó ẹrú ní tí ìṣó oníjẹkújẹ tẹ́ pé ẹtìjọ pàdé àpò náà ni. ẹ jẹ́ kí n ṣẹ́rí àwọn tí wọ́n bá mọ British lọ́rọ̀ yẹn máa jọ lójú ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín nípa àwọn British ṣẹ́rí nǹkan tí British ṣe fún wọn yẹn gangan British lè má déédéé ṣe tó ti yẹn kó jẹ́ pé àwọn fúnrara wọn náà suggest kínní yẹn ní British àádẹ sọ fún wọn pé a lè gbé yín káfí ń ṣe olórí the only thing ni pé gbogbo ẹrú tá a bá ti ń rà lọ́wọ́ yín tá a bá ra 10 a máa gba 10 lọ́fẹ̀ẹ́ Ọ̀yọ́ tí mo mọ̀ tí ó bá di pé tí Ọ̀yọ́ bá fẹ́ nǹkan kò sí nǹkan tó yọ ò lè ṣe gbàtà tẹ sọ pé kò sí nǹkan tó lè ṣe ẹni tó ń ta ọmọ ìyá wọn ọmọ bàbá wọn lẹ́rú so kí lẹni irú ẹni yẹn kí ni ò tún lè ṣe so British dẹ̀ ti mọ̀ pé weak point wọn nìyẹn so British àwọn sọ fún ọ pé ẹ má wọrí àwọn á fi yín gbogbo àwọn á ṣe treating àwọn á forúkọ yín sí ṣùgbọ́n ẹrú yẹn táwọn bá ti ra 10 làwọn máa gbà sí ok kí ni nǹkan tí British ń ṣe ní ayé ìgbà yẹn tó yàtọ̀ sí nǹkan tó ń ṣe nísìn tí British bá wá sí ìlú yín nísìn tó máa sọ pé àwọn fẹ́ wá ṣe business pẹ̀lú yín tí British bá ń pa 1,000 naira lórí nǹkan ṣẹ́rí nǹkan tí British ń pa 1,000 lórí ẹ̀yẹn wọ́n á sọ fún yín pé àwọn afẹ́yìn ní 1 naira ọ̀kan fi ń 2 naira British á kó 80 naira àwọn wá nǹkan míì tán lè ṣe tó jẹ́ pé wọ́n máa ná 1 naira sí ṣe mọ̀ pé gbogbo kìnìún yẹn níṣòro ti ń bọ́ sí pé bíi 3 naira ni wọ́n ná wọ́n á kó 700 lọ because wọ́n mọ̀ pé greedy so nǹkan tó ṣe Ọ̀yọ́ nìyẹn wọ́n mọ̀ pé Ọ̀yọ́ greedy wọ́n tó lè mú ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ tó lè ta so tí British dẹ̀ mọ̀ pé nǹkan táwọn fẹ́ nìyẹn tí gbogbo àwọn ọ̀rẹ́ òyìnbó tó mọ̀ pé àwọn nǹkan táwọn fẹ́ nìyẹn wọ́n á forúkọ wọn sí ìyẹn lè tì ní pé pẹ̀lú nǹkan tá a ṣe fún yín o ẹ bá ti kó èèyàn 10 fún wa o ẹ máa fi èèyàn 10 kún tèmi ṣe ló fà á tán fi ba lọ débi pé tán bá ra ẹrú yẹn ẹ rántí pé mo ti sọ̀rọ̀ yìí náà wípé tán bá ra ẹrú 100 wọ́n wá sọ fún wọn pé ìtorí ṣe mọ̀ pé àwọn kan lè kú táwọn bá ń lọ ìtorí náà ẹ máa fún wa ní 100 ní. àwọn nǹkan tó ń ṣe nìyẹn náà àwọn nǹkan tó ń ṣe nìyẹn tẹ bá dẹ̀ wo system yẹn ẹ rí pé system yẹn náà ló ṣe operate lẹ́nìí ẹ wo àwọn tó wá ń fa epo ẹ wo Shell tó ń fa epo Shell máa make over $2 billion in a year ní Nàìjíríà bẹ̀tẹ̀ owó tí Nàìjíríà máa
tí wọ́n máa gbà Nàìjíríà lè máa gbà ju bẹ́ẹ̀ bí 900 million lọ wọ́n dẹ̀ ti pa over 4 billion. So tó bá tún yá wá tún máa threatening yín pé àwọn ò lè ṣe nǹkan báyìí àwọn ò lè ṣe nǹkan báyìí débi pé pollution tó ń ṣe environmental pollution tó ń ṣe wọ́n á tún máa sọ fún yín pé inú owó táwọn fún yín o inú owó yẹn náà lẹ máa yọ lẹ máa fi máa tún lù yín ṣe o àwọn kọ́ làwọn tún fẹ́ tún ṣe o. So kọ́tọ́ ṣe pọ̀ láwọn ará Ọ̀yọ́ gbà tí wọ́n gbà wọ́n ṣe òun náà ṣe ń ṣe títí dìsín ẹni tí ò bá yé tó yé yẹn ò bá yé ni kò yé wọ́n ti rí pé ọ̀daràn ni wọ́n they will go to any length for power they will go to any length ẹ̀ẹ́dẹ̀ rí pé tẹ bá ń dín pẹ̀lú àwọn Ọ̀yọ́ lẹ́nìí ẹni tó pẹ̀rẹ̀ ní ọmọ Ọ̀yọ́ èyíkéyìí tẹ bá dín pẹ̀lú ẹ̀yin ẹ try kẹ́ ní business pẹ̀lú wọn ẹ try kẹ́ ní business pẹ̀lú wọn ẹ try kẹ́ dá nǹkan pẹ̀lú wọn ẹ tó máa dá níbẹ̀ yìí. Bàbá mi ẹjẹ́ kí n sọ àti kan fún yín. Ẹ jẹ́ kí n sọ àti kan fún yín níbi tẹ́ ẹ dán gbọ́dọ̀ dé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí bó ṣe rí ilẹ̀ ti sọ yẹn wàláì ọ̀bọ̀ tí mo sọ yìí we are friend so ìkan náà àwọn friend wa ọwọ́ ẹ̀ jí sowó gan ọmọ ń lọ travel máa ń bọ̀ ni bó ṣe pé nǹkan jẹ́ ọmọ Ọ̀yọ́ ìwé ṣe pé mọ́ra nìyẹn ẹ̀ bí wípé ó bá yí bọ̀bọ̀ yẹn jẹ́ ní company ó bá yí ẹ̀jẹ̀ kanlẹ̀kanlẹ̀ débi pé tó máa lọ sí business tí mo sọ yìí àwọn ọmọọṣẹ́ bọ̀bọ̀ tí mo sọ tó help ẹ̀ yẹn a máa ní kí àwọn ọmọọṣẹ́ ẹni tí ó help ẹ̀ yẹn wọn gbọ́dọ̀ sọ nǹkan tí owó tó rí níbi travel tán lọ wọn gbọ́dọ̀ sọ fọ́ ga àwọn débi pé ó gbómi ògùn lẹ́bàá oníkan máa fi dúra àdáńdọ̀ bí wọ́n padà bá yí bọ̀bọ̀ tí mo sọ wọ́n bá yí ẹ̀jẹ̀ débi pé wọ́n bá ríra wọ́n sìn gan ọ̀tá yìí ò pé àwọn pípù yẹn wọn ò ní plan wọn in fact irú ẹ̀yà tó lọ dá wọn yẹn wọn ò sẹ́yà gidi ni tẹ́ ẹ bá mú Ọ̀yọ́ kẹ́ ẹ fi sí leader kan sìn òun ló máa da bẹ̀yẹn rú ẹni tí mo sọ ẹ̀ ó da club tá à ń sìn ó dàrú débi pé everybody pé gàrí ẹ̀ ni ẹni tí mo sọ ẹ̀ so ó wà ní blood wọn gan tẹ́ pé ibi tí wọ́n bá dé báyìí wọ́n máa da bẹ̀yẹn rú ni tóbi dé community gan tá a bá ń ṣe landlord association báyìí ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ tó máa da everywhere rú ni. ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí sir my dear brother ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín èyí tí mo fẹ́ sọ yìí ni gangan ló ṣẹlẹ̀ sí o kì í ṣe lòmíì. tó ti yẹn ní 2004 mo ní ọ̀rẹ́ kan Amẹ́ríkà bíbá iná láti pàdé ó máa ń sọ fún mi ó ní pé pé òun máa ń lọ rajà ní Germany òun máa ń kó lọlé mo á ní òkè ìgbà tó wá mo á ṣàṣọ fún pé jẹ́ ká jọ lọ pé èmi náà fẹ́ ṣe ó dẹ̀ sọ èyí tí màá wá ní tó lọ yẹn ó wá sọ fún mi pé nǹkan tá a bá dé Germany pé tá a bá ṣe sọ pé a fẹ́ máa wá mọ́tò lọ́rùn pé ó máa nira díẹ̀ nǹkan sáà ní pẹ́ńbẹ̀ bí ọ̀sẹ̀ kan la máa lò so pé òun lọ́rẹ̀ẹ́ kan bẹ̀ pé kì í jẹ́ ká send owó sí ó ti kọ́ bá a wá mọ́tò kan lẹ̀ tó dà tá a bá tẹ̀ wá ní ìdìsí tá a bá dán wa lè ṣe ra ìrìn ayọ̀ kan bá ní pé kò sí wàhálà bá kó ó send owó yẹn sọ̀rọ̀ ìgbà tá a máa fi lọ ó ní pé owó tíkẹ́ẹ̀tì tòun pé kò tí ì tó pé màá yá òun lówó tíkẹ́ẹ̀tì mo yá àwa kóra wa a lọ ìgbà tá a dọ̀hùn ṣẹ́bílí mi pé hòtẹ́ẹ̀lì tá a gbà ó ní kí n sanwó hòtẹ́ẹ̀lì ọ̀sẹ̀ kan tá a máa fi wà ń bẹ̀ mo sanwó hòtẹ́ẹ̀lì àméjèèjì sọ̀rọ̀ mi yé yín àṣé ńgbà tá a fẹ́ lọ yẹn ẹni tó sọ fún mi pé bísínẹ́sì yẹn lòun ṣe nǹkan tóun ṣe ní òun níbi kan òun ṣe kinní kan so ẹnìkan náà tó tún kíyẹn náà wò pé nǹkan tí òun ṣe òun láìkẹ́ ṣùgbọ́n owó tóun ò pọ̀ ìyẹn náà tún kó bí 2000 ìyẹn náà kó fún pé kò fi báwọn náà ra àwọn bá nǹkan díẹ̀ nígbà tá a dọ̀hùn mo ra àwọn nǹkan tí mo fẹ́ rà wọ́n ẹ̀yin ò ra nǹkan tí ẹ fẹ́ rà ni ó ní òun ò tiẹ̀ fẹ́ ra nǹkan kò sówó lọ́wọ́ òun náà mo wá ní kò sówó àṣé owó tí ẹlòmíì tó kó fún yẹn ó wá lọ bá ẹni yẹn ó ra ẹni yẹn kó 2005 nǹkan tó bẹ́ẹ̀ ni yẹn rà gbogbo ojú 500 lọ ó wá ra fóònù ó ra nǹkan oríṣiríṣi fún girlfriend ní tó fẹ́ kó lọ sí Nàìjíríà wọ́n á wò pé nǹkan tá a jọ sọ nìkan ni ẹni yìí ṣe ìgbà tẹ́mi ra àwọn nǹkan mo ra àwọn refrigerator freezer nǹkan yẹn mo kó sínú mọ́tò èyí tí mo wá rà wá pọ̀ mo wá tún rí ẹ́ńjìnì àwọn ṣẹ́mọ àwọn mọ́tò 911 yẹn mo wá rí àwọn ẹ́ńjìnì yẹn mo wá ní mo dẹ̀ pé ó wá ní pé mi ò ṣe ra àwọn ẹ́ńjìnì yẹn pé owó wà lórí ẹ̀
mo wá ra ẹ́ńjìnì mọ́tò 911 yẹn mo ra bíi 8 so mo wá láti wà force láti ra mọ́tò kan sí mo wá ra mọ́tò kan sí ta lókè kìíní yẹn ẹrù tó bá mi ti gbà yẹn rà ó wá kó sínú mọ́tò yẹn àsanwó shipping àṣẹ gbogbo ẹ̀ ṣe believe pé Nàìjíríà bọ̀rọ̀ rẹ̀ bàtà gbé kìíní ìta délé àsanwó clearing àsan gbogbo ẹ̀ ó wá mú mi lọ síbi ṣọ́ọ̀bù yẹn ó wà níbi ibi tó ti máa ń ta rice lọ́nà Dálékọ́ ó wá ní pé bẹ́ẹ̀ so ìgbà tẹ́mi dẹ̀ ṣẹ́ mọ̀ òun ni mo tẹ̀lé lọ aṣá handover ìní ẹ̀ fáwọn tó ń mọ̀ ń bẹ̀ ìgbà tó di bí ìjọ kẹta la kúrò lé ṣe believe pé my dear brother mọ́tò tí máa yẹn tó gba 700 lọ́dọ̀ mi gbà yẹn tó sọ pé wọ́n fẹ́ rà 1004 ìgbà tá a máa fi dọ́hùn tí mo rí mọ́tò yẹn báyìí mo ní mọ́tò èlò lélẹ́yìí mọ́tò tí mo rà ní 14 ojú mọ́tò tó ó lọ ra pàdẹ́kò tó ti bàjẹ́ tí gbogbo ọ̀dà ẹ̀ ti ta ibẹ̀ ìgbà tá a wá dé mo ṣáà dákẹ́ ìgbà tá a dé Nàìjà ṣe believe pé èmi ni TV o microwave o freezer o gbogbo kìíní wọn ta everything pátá then engine mọ́tò wọ́n ta engine mọ́tò 8 ìyẹn délé kò tiẹ̀ kọ́sẹ̀ kan náà ti tà àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ mo wá tẹ̀kọ́ nu wọn nìyẹn wá sọ fún mi pé àpẹni tí mo dí pẹ̀lú yẹn pé ẹni yẹn ò kì í ṣèyàn o pé kí n wà careful lára àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ tó fi hàn mí so ìgbà tó yá mo wá sọ fún pé àwọn nǹkan tó ta kan ó ní ẹ̀wọ̀n tí ìta náà á máa sọ̀rọ̀ bí ẹ̀hàn tí ìta náà wọ́n ní wọ́n tí ìta wọ́n á ní òkè máa sọ fún àwọn brọ́dà mi pé kan lọ kó kinní yẹn ṣó ti yé yín ẹ jẹ́ kí n má fọ̀rọ̀ gùn àti gbogbo nǹkan tó wà ní mọ́tò yẹn pátá àti mọ́tò àkọ́kọ́ kẹ́mẹ́ pé wọ́n ta gbogbo kinní yẹn mi ò rí sísì mọ́tò kan tó kù wọ́n á pe brọ́dà mi mo ní ẹjọ́ ẹ wá lọ gbé mọ́tò yẹn mo sọ fún pé kó sọ fún wọn pé wọ́n fẹ́ gbé mọ́tò yẹn ìgbà táwọn brọ́dà mi débẹ̀ tán fẹ́ lọ gbé mọ́tò yẹn táyà tuntun 4 ló wà lẹ́sẹ̀ mọ́tò yẹn ìgbà tán débẹ̀ tán fẹ́ lọ gbé mọ́tò yẹn wọ́n wá sọ fún wọn pé pé kọ́ padà wá lọ́la because àwọn ọmọ ibi tí àwọn òwe mọ́tò yẹn wà pé so that tán bá máa padà wá àwọn ti wá òwe yẹn wá sílẹ̀ wọ́n máa fi gbé mọ́tò yẹn lọ brọ́dà mi á sọ pé ok ìjọ òní káwọn wá ní kó wá in 3 days by the time tí brọ́dà mi máa fi débẹ̀ wọ́n ti yọ gbogbo táyà ẹ̀rẹ̀ tó wà lẹ́sẹ̀ mọ́tò yẹn pátá wọ́n ti yọ gbogbo ẹ̀ wọ́n wá lọ wá mọ́ táyà tí ò dáa lò tó tiẹ̀ jẹ́ pé ó ti látó jẹ́ pé wọn ò lè fi gbé mọ́tò gan-an wá kò sí lẹ́fẹ̀ẹ́ ni brọ́dà mi wá sọ pé kọ́ báyìí pé ẹni sùúrù pé kọ́ báyìí ló ṣẹlẹ̀ o wọ́n ní ẹ má wọrí ẹ ṣáà gbé mọ́tò yẹn ẹ gbé kúrò bẹ́ẹ̀ kó tiẹ̀ jẹ́ pé mo rí nǹkan kan so ìgbà tí mo fẹ́ lọ owó tí mo ṣàjọ èmi fúnra mi personally mo ní bíi 10,000 mo tún wá wọ báǹkì lọ mo lọ yá $15,000 mi gbogbo owó yẹn jẹ́ 25 ìgbà tí n dẹ̀ fẹ́ lọ kíní yẹn ìyàwó mi sọ fún mi pé bí wọn bá fẹ́ ṣerú bísínẹ́sì èèyàn kì í kówó lọ bí mo ṣe ń kówó lọ yòó mo ní bẹ́ẹ̀ máyì tí ń ṣe kíní ó ní nǹkan tó ń ṣe ní adẹ̀rí tó máa ń sọ pé òun lọ kẹ́ believe pé trip yẹn àṣé kò ní sísì inú ẹ̀ ìgbà tá a dé ẹni sùúrù ìgbà tá a dé tó pọ́dún kan ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé ẹni tó kó 2,000 tó gbà fún nígbà yẹn pé tíyẹn náà fi sọ pé báwọn fi ra nǹkan díẹ̀ kó kó fáwọn èèyàn òun lé nípa owó ẹni yẹn ni nǹkan tó rà tèmi rí tó lọ wà lọ ra àwọn cell phone tó jẹ́ pé ó ti wà outdated kì í ṣe cell phone gangan àwọn equipment cell phone tó ti wà outdated tí wọ́n lò mọ́ ló lọ bẹ́ẹ̀ ni yẹn rà débi pé kò síbi tó ti lè ta ó ṣàná 500 sórí kinní yẹn ó pọ́kẹ́tì $2,000 ẹ̀ tó wá ra àwọn cell phone tó dáa ó ṣe kinní so ìgbà tí ìjà yẹn wá ń ṣẹlẹ̀ lèmi ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ ènìyàn wá sọ pé òun kó $2,500 fún pé òun ò rí nǹkan kan tí ìyẹn di wàhálà gan ṣẹ́rí láti ìgbà yẹn mo rọ́ gbogbo gbèsè yẹn san o mo rọ́ gbogbo gbèsè yẹn san ọmọ Ọ̀yọ́ ni ẹni tí mo sọ nǹkan tí mo ń sọ yìí tí wàá ṣe pé mo fi parọ́ ó kù èmi àtọ́lọ́run àtijọ́ tí mo máa wọnú sàréè mi ó kù mí kù gbogbo ìyà tó bá tọ́ sí mi ní kọ́lọ́run fi jẹ mí. mo wéèsì 200 mo wéèsì 25,000 yàtọ̀ sí owó hòtẹ́ẹ̀lì yàtọ̀ sí owó plane yàtọ̀ sí owó pé mo jẹun aṣẹ gbogbo ẹ̀ pé mi dẹ̀ ni mò ń bọ̀ first time tí mo máa deal pẹ̀lú ẹni ó dalẹ̀ mi títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò gbúrò ẹ̀ mọ́ o. ẹni tẹ́lẹ̀ náà sọ fún yín láti gba ẹlẹ́ mi ti mọ̀ pé àwọn Ọ̀yọ́ ò dáa then mo tún mìtì kan ìgbà tí mo ti rí pé yẹn náà ó ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe wọléwọ̀de pẹ̀lú mi
mo kọ́ tiẹ̀ ni mo dẹ̀ sọ fún straight mo ní ẹ má wà lé mi mọ́ sọ̀rọ̀ mi yé yín so gbogbo nǹkan tí mo wá ń gbọ́ nípa Ọ̀yọ́ nísìn mo rí pé àwọn tí mo mọ̀ ń bí tí mo rí ń bí mo rí pé ìwà wọn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣe nílùú yẹn gangan exactly wọ́n máa tẹrí ẹ ba wọ́n máa rí ẹ̀ńdà useless wọ́n bá lè jẹ gàba lé ẹ lórí ìwà yẹn ló wà ní ẹ̀jẹ̀ wọn so ìbéèrè tó yẹ kí gbogbo adé ká bira wa ní pé ṣé ìwà yẹn wà nínú àwọn ọmọ aládé mi ẹ rí pé kò sí ibi tẹ́ ti máa mọ̀ ẹ́ pé ẹ̀jẹ̀ wọn ò kí ń ṣe ẹ̀jẹ̀ àwọn ọmọ aládé nìyẹn àwọn tó jẹ́ ọmọ aládé tán jẹ́ ọmọ Ọ̀yọ́ ìgbà tí mo ń wo sórí tí àwọn ó dà pé Queen náà ló post kìíní yẹn tí àwọn Mágàjí Ògbómọ̀ṣọ́ tán kọ sí Ṣèyí Mákindé tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé ẹ gbọ́ táwọn bàbá yẹn sọ pé àwọn ìdílé bíi 6 àbí 7 kan wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ títí dọ̀la tí wọ́n lọ tọ́dẹ̀ dárúkọ àwọn ìdílé yẹn àwọn ojúlówó àwọn ọmọ Ọ̀yọ́ nìyẹn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ Fúlàní náà fi dúró ń bẹ̀ tẹ́ bá dé Ìgbòho ẹ máa rí inú wọn náà ń bẹ̀ ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tó wà níbi tán wà lé nìyẹn tán pè lọ́yọ̀ọ́ yẹn gbogbo wọn pápátá ọmọ àlè ọmọ Fúlàní ni wọ́n. pọ́nbélé tí ò bá rí bẹ́ẹ̀ ọmọ wọn ní ọmọ òkín pèlè yẹ kó ṣì pèlè yẹ mú tẹsán tó fi jẹ́ pé ńgbà tó jọba kó tó lọ rí ọba kankan tó jọba ládéládé ilé bàbá ẹ̀ ló kọ́kọ́ ló lọ forí balẹ̀ ńbẹ̀. exactly. kíní yẹn ò yé ọ̀pọ̀lọpọ̀ because ó mọ̀ pé ibi tóun ó mọ̀ pé orí òun nìyẹn ó mọ̀ pé ibi táwọn ti wá nìyẹn bí ọ̀ndẹ̀ ní bọ́mọdé ò bá gbọ́ tàn abárọ̀bá àrọ́bá sì ní bàbá àtàn wọ́n á ti pa fún ẹ lè sọ síta bí bá ṣe irú ládé wọ́n máa ń sọ pé kó má sọ síta láyé ìgbà yẹn tó di nǹkan tó bọ́ síta nítì wọ́n á ti sọ fóun náà pé wá kò sí bọ́ ṣe máa ṣe díẹ̀ nìyí tán ní tracy ń sí Sókótó àbí Kánò o ìtorí náà ilé tẹ ti wá nìyẹn o lọ forí balẹ̀ ńbẹ̀ o lọ fẹsẹ̀ balẹ̀ ńbẹ̀ o nǹkan tó lọ ṣe nìyẹn gbogbo ẹ̀ ló ń tú síta nítì la fi ń rí àṣírí wọ̀nyẹn àwọn àṣírí tá a mọ̀ tẹ́lẹ̀ tá a mọ̀. irú Almoruf ó yẹ kó wá síbà kó wá explain am ntí bàbá ẹ̀ yíyan ìṣọ́ ọmọ ẹ bá ti rí irú yẹn ẹ bá ti rí ọmọ yẹn ẹ bá ti rí ìtòpẹrẹ ní Almoruf ẹ ti mọ̀ pé Almoruf ò kì í ṣe ọmọ káàró òjìrì ó gbédè ní ó pẹ́lẹ́ ní ó lè má jó ọ̀rọ̀ làákàyè àwọn descendant ẹ̀ wọ́n lẹ́jẹ̀ Fúlàní kí ló fi yàtọ̀ sí Fúlàní gbọ̀n tó dá sílẹ̀ fi ráṣìírí ẹ jẹ́ kó fárùn gbọ̀n yẹn ẹ ráṣìírí nǹkan tí mò ń sọ. ẹ wo wọ́n ní tí ojú bá tí nìkan bá balẹ̀ ní árímú ẹ jẹ́ ká wo àwọn pípì láwọ̀ òfin ẹ wò wọ́n láwọ̀ òfin ẹ bá wò wọ́n láwọ̀ òfin ẹ rí àmì yẹn lára wọn wọ́n tó sọ̀rọ̀ jáde lẹ́tí máa mọ̀. in fact kí n fi kó ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kóra wa pa òun là fi wò ìsìnkàn tẹ bá ti ń wò wọ́n láì tí ìjẹ́ kan sọ̀rọ̀ ó yẹ kẹ́ lè máa identify wọn pé ilé ìyá ọmọ àlè ni. bẹ́ẹ̀ni èyí tó bá dẹ̀ rí tẹ bá ti sọ pé wẹ́ẹ́ ó jọ kinní kan ẹ wá ní sùúrù ọ̀nà kejì tẹ máa fi wá mọ̀ nísìnyí pé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu tẹ bá ti gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín mi ò ní dárúkọ èèyàn ṣùgbọ́n ẹ rí pé àwọn ọmọ tó bá jẹ́ ọmọ káàró òjìrè tí wọ́n bá ti ní òbí tó jẹ́ pé kì í ṣe ọmọ káàró òjìrè làwọn méjèèjì áìdà kójọ́ ọmọ Ìgbò ni ọ̀ kójọ́ ọmọ Haúsá ẹ rí pé kò sí bọ́n ṣe máa ṣe títí wọ́n máa ń sọ fún yín pé wọ́n á sọ̀rọ̀ kan tó jẹ́ pé wọ́n máa dìbẹ́ǹdì ìlú bàbá wọn ni ìlú kejì yẹn exactly mi ò fẹ́ dárúkọ ni ká ní kìí ṣe bẹ́ẹ̀ ni fi kan tó popular gan tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tí màá fi hàn yín. tí ẹ pọ̀ tó ti ẹ̀ pọ̀ sáàgó mọ̀ gẹ́gẹ́ bí òótọ́ ni sọ now ẹ jẹ́ ká wo nǹkan tí. kò sí bó ṣe lè ṣe ẹ máa mú. tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ kan tòótọ́ ẹ jẹ́ ká nǹkan tó ń sè tó bá yẹ kó jẹ́ ọmọ kan tòótọ́ tó jẹ ọba kò sáriwo kò sí wàhálà
bàbá tó débẹ̀ yìí sì tọ́kùn rẹ̀ ní ọba tó WhatsApp náà ń kólódé sọ̀rọ̀ ẹ jẹ́ ká pa WhatsApp. wàá tí ó bá jẹ́ ọmọ Yorùbá tọ́jú ojú àmì ó tú ẹ jẹ́ ká dúró fún ìṣẹ́jú méjì kí gbogbo power tap ẹ stop ẹ for 2 minutes kí gbogbo power tap. ẹ jẹ́ ká power tap everybody ẹ jẹ́ ká power tap ẹ jọ everybody. Yeah. Ẹ tó bá jẹ́ original ọmọ Òtù kò tù kò ní yóò ronú bó ṣe kó ronú kó tó lè ṣe nǹkan.